ní ọ̀rọ̀ pọ̀ tá a bára wa sọ òdodo ọ̀rọ̀ lórílẹ̀‐èdè Yorùbá pàápàá jùlọ. Àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yàmọ̀yàn wọ́n ní tó kò bá jìnnà ilá kì í kó, tó kò bá jìnnà ilá kì í kó. Tá a bá yé mọ́ bára wa sọ̀rọ̀ possibility wà kí nǹkan má bàjẹ́ ju bá a ṣe rò lọ. A gbọ́ ìgbésẹ̀ táwọn ọmọ ológun kan gbé underground eléyìí tí àwọn ọ̀gágun lórílẹ̀‐èdè yìí tí wọ́n dìbọ́ǹkì rúmọ̀ yẹn pé irọ́ ni pé ò rí bẹ́ẹ̀. Ó wà lára tí tó ṣe wa tá a fẹ́ ráyè gbé ọ̀rọ̀ jáde látàná. Ìwádìí kan lọ lórí ìrìn àjò yẹn. Tó bá jẹ́ pé lódodo lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n ṣẹ́gi bò orúkọ àwọn táwọn involve nínú kinní yẹn gbọ́dọ̀ jáde. Iṣẹ́ ìwádìí tá à ń ṣe nù yóò sì jáde tó bá jẹ́ pé lódodo ni. Kí wàá ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ tọ́rọ́rọ̀ ti dórí pé wọ́n ti jẹ́ ká máa mọ̀ wípé ó lọ́wọ́ kan former governor kan nú láti south, wọn ò dákọ̀ south tí í ṣe bóyá west ni bóyá south ni bóyá south east ni, wọn ló lọ́wọ́ gómìnà kan nú tó sponsor kú yẹn. Bọ̀ ibẹ̀ yẹn gan kọ́ là ń lọ. Mo fẹ́ pe àwọn èèyàn wa ṣàkíyèsí lórí àwọn nǹkan kan, lórí ìgbésẹ̀ táwọn èèyàn wa ń gbé ńlẹ̀ Yorùbá gangan mo ní bá lọ́rọ̀ lónìí. Àwọn èèyàn wa bí èdè Yorùbá ò yé wọn sí ni, bóyá omi tá a fi pèlò àwọn èèyàn wa ló fà á tó jẹ́ kí nǹkan mọ́ rí bẹ́ẹ̀, I don't know. À ń bá sàlàkọjà àìdá ẹ tún ni wọ́n rè pé agarabiawú kí wọ́n rè pé wá. Kéèsì tó wà ńlẹ̀ yìí kéèsì ja ẹlẹ́yàmẹ̀yà ni. Tẹ́ ẹ bá wo kú tó ṣẹlẹ̀ yẹn ẹ rí pé kú ẹlẹ́yàmẹ̀yà ni. Gbogbo kú tí máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹlẹ́yàmẹ̀yà ni máa ń pọ̀ jù nú ẹ̀. Ìjẹyàmẹ̀yà ò lè tán lórílẹ̀‐èdè yìí táyé ó fi parẹ́ tó kálukú fi bẹ́sẹ̀ rẹ̀ rìn. Tá a bá wá a máa pàtàkì kó lè hó àwọn èèyàn wa ò mọ̀ rí ikú he látàpá ọ̀hún. Mo sọ kinní kan fún yín nínú fídíò tí mo ṣe lọ pé àwọn alámúlégbè wa ọ̀tá wa pọ́nbélé ni wọ́n. Ìyẹn tí Lagos State ṣe tí wọ́n kàn wọ́n léwo wọ́n ń jáporó rẹ̀, wọ́n sì fi ejò òru san Yorùbá. Ó yẹ kẹ́ ẹ mọ irú ẹ̀dá tí wọ́n jẹ́. Wọ́n ò fi ejò òru rẹ̀ wọ́n fi san ìran Yorùbá. Mo ti sọ lọ níjó ni ṣùgbọ́n mo rán yín létí torí pé àwọn èèyàn ti máa di ọ̀rọ̀ mi mú tí wọ́n mọ̀ pé tọ́rọ̀ yẹn bá wá sí ìmúṣẹ wọ́n ò fi rìpíìtì ẹ̀. Mo wà lórí ìlà látàárọ̀ ni mo wá ń wo òye mo ń gbé ọpọlọ àwọn èèyàn òbí wọn ṣe ń ronú. Àánú abiyamọ tó wá ń ṣe mí pẹ̀lú ìran Yorùbá. Mo rí i pé nínú ọ̀nà tí máa ń fi iná sọ̀rọ̀ rù lẹ́sùn jù ìran Yorùbá ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu ìtí ń ṣe òun ìtí ń ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu ní í ṣe Sowore. Ìkan kan náà níjọ́ sáwọn méjèèjì. Àìsàn kan ṣoṣo ló wà lára wọn tí mo bẹ Ọlọ́run kọ́rọ̀ ọba àríwò tó bá yá, tí ò bá sì ṣe wò àti pé àwọn ó sì máa bá tiwọn lọ́nu. Àìsàn kan náà ní sáwọn méjèèjì torí ẹ̀ ọ̀rọ̀ wọn ṣòro dá sí. Àìsàn kan bá wà tó ṣe bàbá wa Wọlé Ṣóyínká ní 1967 ó sì ṣe Kọ́nẹ́ Bánjọ, Kọ́nẹ́ Victor Bánjọ. Àìsàn yẹn ṣe òun náà ṣùgbọ́n Ọlọ́run ló yọ bàbá Wọlé Ṣóyínká
wọ́n bọ́ nínú tiwọn ṣùgbọ́n Victor Banjo ò bọ́ nínú tiẹ̀ ó bá rìnrìn àjò fídíò mi yìí mo fẹ́ kẹ́ ẹ lọ kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ ńlá tó tóbi ẹ lọ kọ́ ẹni tó bá kọ̀ tí ò kọ́ ọ̀nà tí wọ́n gbà kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀nà tí ó fa ìpayé kékeré ní eléyìí tọ́lọ̀ ń bá ní kó jẹ́ ẹni tí bá máa tó lórí téèyàn máa fi ronú. Kọ́nà Banjo nígbà tí wọ́n fẹ́ ja Biafra ní 67 tógun bẹ̀rẹ̀ gbogbo ayé ló mọ̀ pé yìí ojúkú ló wà ó sì bójúkú lọ. Mo pàdé kọ́mẹ̀ntì kan lábẹ́ comment section níbi program kan tẹ́nìkan ṣe ẹnìkan béèrè question kan pé kí ni plane Biafra wá ṣe lọ́rẹ̀. Question yẹn pa mí lẹ́yìn mo kàn bú sẹ́rìn ni òdodo ọ̀rọ̀ dẹni plane tí ẹ yẹ kó jà Èkó ní lọ àwọn tọ̀rẹ̀ ló já sọ́rẹ̀ ìyẹn jẹ́ ìdáhùn àkọ́kọ́. Ìdáhùn kejì ó ní wípé nígbà yẹn agbára Nàìjíríà ilẹ̀ Yorùbá ló wà so tí wọ́n bá fẹ́ bá bẹ́rẹ̀ kápẹ́tà jà Èkó ni wọ́n lọ hit kò sí bí òsín nìkan Yorùbá. Ìdáhùn rẹ̀ nìyẹn mo kàn sáré chip nìyẹn ni ìṣèbí tí mo ń lọ nìyẹn. Kọ́nà Banjo dúró ti àwọn Biafra dáadáa ó dẹ̀ ṣe tiwọn ó mú nǹkan lẹ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà ṣùgbọ́n gbà tó dé àkókò kan Ojukwu invite ẹ̀ wá pé kó wá bá ń lówèrè ó dẹ̀ wá bá wọ́n dẹ̀ discuss ó lóun fẹ́ kó jẹ́ pé ìjà yìí àwọn extended dẹ́kọ̀ Kọ́nà Banjo ní kò sáburú mbẹ̀ bọ́gbà tó yá wá rò pé Èkó sí nínú plan wa tá a bá extend ìjà ìdẹ́kọ̀ àwọn èèyàn tóun ló wà lẹ́kọ̀ọ́ yóò affect wọn ó ní kí Kọ́nà Banjo lọ ju bọ́ǹbù sẹ́kọ̀ọ́ ibi tí wàhálà tẹ́lẹ̀ àyèdè ti dé sáàrin Kọ́nà Banjo àtOjúkú Ojúkú propose pé kí Kọ́nà Banjo kó lọ ju bọ́ǹbù sílùú Èkó ọmọ Èkó ni o Kọ́nà Banjo ọmọ ògbólógbò Jẹ̀bú ògbólógbò ọmọ Jẹ̀bú tó fèkó ṣe bùdó. Kọ́nà Banjo wá rethink pé téèyàn bá ń jà téèyàn bá ń sunkún èèyàn máa ríran irú iṣẹ́ adétorútorú wo lọ fẹ́ ràn mí kí n lọ ju bọ́ǹbù sẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá lọ ju ẹ lọ ju fúnra yín ṣùgbọ́n pé kóun lọ ju òun ò lè jù àwọn ọ̀ràn òun ló wà lẹ́kọ̀ọ́. Ojúkú dẹ̀ ní sínú láti bẹ̀ ẹ lọ wá ọ̀rọ̀ tí mo sọ yìí dáadáa àwọn èèyàn ń ṣẹ́gibò wọn ní òrí bẹ̀ bọ̀ bó ti rí nu bó ṣe rí mo ti sọ fún yín yẹn torí tí ò bá rí bẹ̀ kò yẹ kí wọ́n fìbọn pa Kọ́nà Banjo kò yẹ k'Ojúkú rán wọn pé kó pa torí pé ó disobey command ẹ ti mọ lọ́ọ̀hámì ọ̀gá máa pa ọmọọṣẹ́ ni tó bá ti sọ pé lọ́pàá yẹn tí ò bá ti dá àwọn ó pa òun náà ni Stanley ó wá gbà Ojúkú wá ní òkè tó bá jẹ́ pé kò ní lè lọ pé kó padà sẹ́nugun bọ̀ kí Kọ́nà Banjo tó dé Enugu ó ti rédíò Enugu headquarter pé Biafra headquarter tó wà lẹ́nugu pé tí Ojúkú bá ti ń láǹdì ẹ má jẹ́ ó sinmi òun fẹ́ gbọ́ pé ó ti kú kí ló ṣẹlẹ̀ ọ̀gá ó ní ẹ̀pá àti bápátá a máa sọ̀rọ̀ ń pa ẹ̀ pé ọ̀tá wa ni wọ́n dẹ̀ pa Victor Banjo. Etí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ yẹn mo máa ń rò gbogbo gbà pé bóòlù yóò ṣe wà lóyà síyàn ó wà lóyà sójúkú ni o ló ṣe pupa àwọn èèyàn kan máa ń wá káwọn èèyàn wà lóyà sáwọn bó tó o bá jẹ́ wrong person nínú ayé mi possibility wa kì í máa wà lóyà sí ọ if you are a wrong person to me in my life mo expect kí n wà lóyà sí ọ ìgbà míì máa ń wà tí condition bá wà láti pé kó wà lóyà sí wrong person tó o bá wà very careful
the next person tá máa take out ìwọ ni. Mo wo fíìmù kan American film ẹjọ́ kí n sáré sọ̀rọ̀ yìí wọ́n pe fíìmù yẹn ní 24 hours ibẹ̀ ni mo ti learn lesson pé tí wọ́n bá gbé èèyàn jókòó tá máa fi ọ̀rọ̀ ìpànìyàn lọ tó ti fi ti gbọ́ ipe lágbájá tá a fẹ́ tó dó yẹn o a gbọ́dọ̀ bìtírì rẹ̀ kílẹ̀ tó ṣú pé a pa ni tó bá ti lè fi lọ tó gbé tí ẹ̀ kọjá gbà pé wọ́n ní the next target tí wọ́n ti pa ni ẹ̀ tẹ́ wọ́n ní the next target because ìwọ lọ sí lára wọn nígbà tí wọ́n ń plan ẹ̀ gbà tí wọ́n plan ẹ̀ tán náà gbé kéèsì wá bọ̀ ìwọ tó gbé kéèsì wá bá yẹn ọ wà lórí lane àwọn tó fẹ́ pa ara tactics téèyàn fi ń rìn téèyàn fi ń move nínú iṣẹ́ nínú security nìyẹn is a security tactics ni ìwọ tó o bá ní brain tí ó ṣekú pọ̀ náà gbé wá ká ọmọ léwu ọ sí nínú plan àwọn agbé wá bá ọ pé à ní plan kan o a fẹ́ pa ẹni tí ń lọ yẹn ni o ṣùgbọ́n a rí pé tá a bá jẹ́ kọ́ ọmọ ọ̀hún ní ká kọ́ di wa lọ́wọ́ so àwa fẹ́ pa báyìí sí i a fẹ́ kọ́ dó tiwa ká fi pa tọ́wọ́ ní ó yá go ahead lọ pa tá a bá ti ń pa ẹni yẹn tẹ́wọ̀n the next person tá a máa pa because ọ̀ sí lára plan yẹn ní onset èyí tí wọ́n pa èyí tó fi ikú tó gbẹ̀mí Victor Banjo nìyẹn ó níbi tí mò ń lọ mo fẹ́ kẹ́ máa listen sọ́rọ̀ tí mò ń kà kalẹ̀ yìí ọ̀rọ̀ pọ̀ nú ẹ o Victor Banjo lọ bàbá Wọlé Ṣóyínká tó support wọn ní Biafra tíjọba Nàìjíríà ń wá kiri nígbà tí gbéregbé kí làwọn ọmọ Ìgbò padà pín wọ́n ní ọ̀dàlẹ̀ ni ìjọ yẹ kó jáde lẹ́nu àwọn ọmọ tí bàbá yẹn support bàbá wọn láti jà fún òmìnira wọn. Bàbá Wọlé Ṣóyínká ò tí ì tẹsẹ̀ bọ́ ṣòkòtò òmìnira lẹ̀ Yorùbá dé level tó tẹsẹ̀ bọ́ dé lọ́dọ̀ àwọn Ìgbò. Ṣùgbọ́n níjọ́ tí wọ́n mú bàbá Wọlé Ṣóyínká tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú gbogbo wa náà la wà láyé ọ̀rọ̀ bí ọdún kan sọ́dún méjì sẹ́yìn ni kò sí tí wọ́n fi bàbá yẹn wé lábẹ́ ọ̀run. Kò sí nǹkan tí àwọn ọmọ Ìgbò fi bàbá yẹn wé ní abẹ́ ọ̀run wọ́n pè ń bì tí yàdánwò torí ẹ̀ ó jẹ́ ọgbọ́n àkọ́kọ́ tí mo kọ́kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mo kọ́kọ́ lára wọn mo rí pé wọn ò ṣe é mú lọ́rẹ̀ẹ́ láàrin ara wọn àwọn gan máa dára wọn màá play àwọn fídíò kan tẹ́ẹ̀rí tí àwọn èèyàn wọn fúnra wọn fẹnu ara wọn sọ nípa wọn pé báwọn ti rí rèé àwọn ara wọn gan máa ń sá fúnra wọn ni torí ẹ̀ ló jẹ́ kí n máa fi ọ̀rọ̀ Sowore ìwé bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìkankan náà ni wọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu náà bí ṣe ń ṣe tàwọn Haúsá nù káwọn Haúsá ò lè bá ṣe tiẹ̀ Yorùbá ní kíní yẹn ò fẹ́ bọ̀ nínú gbogbo ọ̀rọ̀ mẹ́ta tó wà lórílẹ̀‐èdè yìí kò fẹ́ bọ̀ Yorùbá ẹ̀ lè ra Haúsá kó mọ wójú rere Yorùbá ẹ̀ lè ra Haúsá kó mọ wójú rere Yíbò ẹ̀ lè rí Yíbò kó mọ wójú rere Yorùbá ẹ̀ sì lè rí Yíbò láyé kó mọ wójú rere Haúsá gbẹ̀yìnrán Yorùbá àwa là máa wójú rere wọn àwa ni wọ́n lò àwa ni wọ́n máa wá bẹ́ẹ̀ mi ló ṣe bọ́ àwa ni wọ́n máa wá bí wọ́n ṣe da ìrìn àjò rẹ̀ rú wọ́n lò wá débi pé wọ́n tún lo àwọn ọmọ wa ìgẹ́sì wa màá kà á fún yín ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ o Sowore lẹ́ni ń jà fún Nnamdi Kanu ṣé Sowore ò sí Nàìjíríà ní 2020 nígbà tí Nnamdi Kanu gbé microphone bọnu tó ní kí wọ́n máa lọ sóyìnbó kí wọ́n lọ bọ́ọ̀n BRT ó ní tá a bá rí Bọ́lá Ahmed Tinubu kí wọ́n ó pa á tẹ̀ bá rí ẹni tí Bọ́lá Ahmed Tinubu kill him voice note yẹn wà fídíò yẹn wà lọ́wọ́ wa dọ́là táwa náà ta fi pamọ́ èmi ò support kí gọ́ọ̀mẹ̀ntì mọ́ mú Nnamdi kalẹ̀ àbí kí wọ́n tì mọ́lé ṣùgbọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu ogun tó wà wájú yín ọgbọ́n inú lèèyàn máa fi jà ọgbọ́n sì pọ̀ tẹ́lẹ̀ fi jarú ogun yẹn tí ò sí tí ó ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹ mẹ́tẹ̀ káwọn èèyàn yìí lágbo dáná ibi tẹ́ ẹ ti ṣe mistake òun ló fẹ́ gbàmùgbàmù yẹn ṣe mistake gidi gan nínú ìjọba yín àtàwọn tẹ́ ẹ kó rọra tí ò mọ nǹkan kan tẹ́ ẹ pè léèyàn àwọn nígbàbọ̀dé gbogbo ìrìn àjò wọ̀nyí fún yín ẹ̀yìn pé mò ń tẹnu mọ́ gbogbo gbà
àgbà ti dé fún yín, kì í ṣe gbogbo nǹkan lélẹ́rò tán ṣùgbọ́n àwọn tẹ́ rò pé wọ́n jẹ́ bí helping hand fún yín wọn ò gbogbo wọn pátá zero tí wọ́n jẹ ni wọ́n lé kiri ibi tẹ́ ti ń rí wàhálà tẹ́ ń rí nu tíjọba ti fi ń ṣèkè lójoojúmọ́ capacity. Sowore wá gbé bánà kíní kárí lẹ́nìí èmi ò bínú sí Sowore tó wù ní ṣe ṣùgbọ́n ẹ máa wo ohun tí ó gbẹ̀yìn wọn pẹ̀lú Sowore wọn yìí ṣèrántí èèyàn máa pọ́nlé àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lé nìyí èmi ò ní kẹ́nìbọ̀dì ó máa jáde fún mi èmi ò sì ní kẹ́nìbọ̀dì ó máa sọ̀rọ̀ mi láì dáa èmi yìí ti ju èèyàn torí pé ìní gbàmọ̀ládélé ìní jíjú ẹlẹ́yàdélé rẹ láyéláyé ọlọ́mọdéré mi ì wá hẹ́pù yíbò àṣírí ẹgbẹ́ lẹ́nu mi lé nìyí ó sì nídìí torí irú àwọn wọ̀nyí náà ni àwọn tó wójú rere wọn lánàá dà kí ni wọ́n fi san fún wọn kí ni wọ́n fi san Awólọ́wọ̀ tẹ́bọ̀ ń bẹ̀ ni MP Abíọ́lá tẹ́bọ̀ ń bẹ̀ ni tálẹ̀ náà tẹ́lẹ̀ tí ò tẹ́ wọn ò ní sọ̀pọ́tì yín níjọ́ tí wàhálà dé tá a fẹ́ dìbò ní 2023 Yíbò ní kandidate Yorùbá ní candidate nílẹ̀ Yorùbá amọ̀ye àwọn èèyàn tó dìbò fóbi odidi Lagos State òbí ló wọlé mbẹ kì í ṣe pé wọ́n pọ̀ jù wá lọ àwọn ọmọ wa ọ̀rọ̀ òdodo mo sọ fún yín lẹ́nìí ẹ lọ sí INEC office kẹ́ lọ béèrè population àwọn tó register Èkó Yorùbá ló pọ̀ jù bàbá wa náà ṣe wá na bàbá Tinubu mọ́lé tó dáyìn tẹ́ ẹ̀ ní fáàtì lọ́wọ́ tẹ́ ẹ̀ máa ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń yẹn Yíbò àwọn pọ̀ ju Yorùbá lọ wọn ò pọ̀ tó wa o lẹ́kọ̀ọ́ wọn ò tiẹ̀ pọ̀ tó wa rárá ṣùgbọ́n nítorí wípé Yorùbá sọ̀pọ́tì Òbí èmi ò dẹ̀ bínú sí torí pé tó wo oníkálukú ṣe ní 2023 tó wájú ọ̀rọ̀ Nàìjíríà tó wá wú ọ lọ sí kò sẹ́ni bọ̀dọ̀ tó lè bọ́ ẹnìkan sí bọ́ àwọn èyí ṣe bẹ́ẹ̀ báwa ṣe lọ́dọ̀ tiwa àwọn dìbò fọmọ wa ọmọ wọn dì tó kún kẹ́kẹ́ nílùú wọn 100% ẹ ti rí ìbò 100% rí ọ̀dọ̀ wọn náà ti dì ní 2023 irú ìbò wọn gan wà questionable ìbò wọn pilot bá fẹ́ ṣe dáadáa ó yẹ kí wọ́n gbé jáde kí wọ́n scrutinize ẹ̀ ìbò yẹn wọ́n di dandawi ó dẹ̀ favour wọn at the end of the day kò sí question lórí ẹ̀ wọ́n di 100 ẹ ti rí tí ẹ ti dìbò 100% rí ìyẹn tí kágbà pé yẹn ti lọ ẹ wá ṣe bẹ́ẹ̀ fọmọ títí yín tán ẹ mọye ọdún tí wọ́n fi fa wàhálà lórí àwọn làwọn wọlé kéèyàn tí ò tó gbogbo agboolé wọn ò tó agboolé kan tó wà nìbàdàn kí wọ́n máa jà pé àwọn làwọn win ní gbogbo election Nàìjíríà ibi tó yẹ kí á ti kíyè sára nìyẹn adẹ̀rẹ̀ àwọn ọmọ Yorùbá tí ń support wọn dọ̀la ẹ lè rá wọn kí wọ́n dó sẹ́yìn Yorùbá àbẹ̀yìn Haúsá nígbà tí wàhálà tí Amẹ́ríkà fún máa pariwo kiri wípé Christian náà ń pa ní Nàìjíríà àwárí kó tó di pọ́nrọ̀ yẹn wáyé report wáyé ni náà ṣe bí mo sọ nu fídíò mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn kí Yorùbá á wíkì nípa pé kéèyàn ronú àti kéèyàn máa wá information ibi tí Yorùbá ti wíkì nìyẹn me and my business àti ká máa one way traffic ká máa ṣe nǹkan bọ́gọ́yà èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àní fẹ́ rí èyí tó wà lẹ́yìn wa àní wò ó wọ́n lo gbogbo nǹkan wọ̀nyí against wa ẹ máa jẹ́ ojúlẹ̀ kan fi sọ́rí tẹ́ bá rí nǹkan tó ṣe fírí lójú yín ẹ máa farabalẹ̀ kẹ́ máa wádìí ẹ̀ Yorùbá ẹ máa ṣe kò kàn mí òun ló bá ìran Yorùbá dé level tá a bá dé lónìí kò kàn mí ló bá wa débi tá a bá dé yìí tí gbogbo nǹkan wa tó wá fẹ́ máa mẹ́hẹ tí gbogbo nǹkan ò fẹ́ lójútùú fúnra Yorùbá lórí ilẹ̀ wọn kò kàn mí ló bá wa débi tá a bá dé yìí. nígbà tá a parí election wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ kóòtù pé àwọn làwọn àwọn ilẹ̀ election ẹlẹ́kọ̀ọ́ nítorí Ọlọ́run ọba population mélòó gbogbo wọn
tí ní Nigeria censor ẹ lọ béèrè tá fi wá wọlé torí dọ́là èmi sì máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé mo gbà pé kò sẹ́ni tí ì ṣerú sọ pé bàbá Tinubu náà ó clear but ẹ jẹ́ àsọdodo ọ̀rọ̀ fúnra wa bó làwọn péréte ń sọ pé àwọn làwọn wọlé eré ẹni mo ti fẹ́ kí gbogbo wa ká tìbí ìsáná kéèsì ogun ẹni tó ṣe nọ́mbà 3 ń claim pọ̀ ní fọ́ọ̀sì ìyẹn lẹ máa fi mọ lóyìn àtàjẹ́ wọ́n wá lọ report nígbà tí wàhálà masaka ń ṣẹlẹ̀ ní Benue àti Plateau àti ní Kwara ẹ̀ wá lọ report ní gbogbo embassy mo gbọ́ sétí báyìí ni wọ́n wá gbogbo embassies pátá ẹ̀sẹ̀lẹ̀ embassy America wọ́n lọ report níbẹ̀ lójoojúmọ́ wípé wọ́n ń pa Christian Muslim ń pa Christian Muslim pa mo dẹ̀ mọ̀ pé kíní yìí máa lẹ́yìn tí ẹ bá ti lè ń kọrú report yẹn tẹ́ ẹ lọ́n fi sáwọn embassy yẹn káàkiri wàhálà máa wà ọ̀dẹ̀ ìtẹ́tẹ̀ fẹ́ ṣe ni pé sódà àwọn tó bá jẹ́ bóyá Yorùbá àbí Ìgbò àbí other tribes wọn lè jáde kúrò country mọ́ yóò rọ àwọn lọ́rùn tiwọn nìkan pé Christian làwọn àwọn máa fẹ́ opportunity yẹn fly jáde kúrò country ọgbọ́n tó ń dárí yẹn o torí visa ní gbogbo ọgbọ́n tó ń dárí yẹn sódà àwọn tó bá jẹ́ Muslim ò ní lè jáde kúrò country yìí ní gbogbo eré tí wọ́n sá tó di Amẹ́ríkà á bẹ̀rẹ̀ sí ní notice pé so Christian náà ń pa l'Amẹ́ríkà ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ọgbọ́n tí Amẹ́ríkà dẹ̀ ń dá Amẹ́ríkà náà fẹ́ play game ni wọ́n wọ́gbà àti wọlé sí Nàìjíríà láti di táàkì resources wa eléyìí tán yán wá ṣe wọ́n fẹ́ máa ṣe lójú gba ara bí wọ́n ṣe Libya táyé Libya fi dàrú gbogbo ẹ̀dá ń wá ṣùgbọ́n èmi ò ní parọ́ fún yín ìran tèmi ló jẹ mí lógún bóun ìran mi ò ṣe ní bọ́ sọ́wọ́ àwọn amúnisìn àwọn ajẹgàba lórí kádàrá ẹni ẹ wá wọlé rí Sowore ló spearhead bó tẹ̀ jẹ́ pé gbà tó gbọ́rọ̀ búlẹ̀tì méjì pàápàá omeri l'Abuja lẹ́nìí òun ní sáré káàkiri nítorí ẹ máa wọn tí ó gbẹ̀yìn wọn ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lẹ́nìí ẹ wọn tí mo fojú Sowore rí lọ́la àwọn abáramóore jẹ ni wọ́n èèyàn ò ṣeré láyé kó mu jẹ lọ́dọ̀ wọn wọ́n gbàgbéjọ́ kan tó fi ìpọ́njú ṣe wàhálà fún wọn bí wọ́n lọ ṣẹ̀ṣẹ̀ dá wọn nìyẹn wọn ò móore tó dẹ̀ náà fi rí báyẹn mo wá rí mẹ́sẹ̀jì kan tí Tunde Ednut àbí náà gbórúkọ ẹ̀ tó póòsì mi ìbá kà á fún yín kẹ́gbọ́n nǹkan tó sọ Tunde Ednut wá ń sọ pé tí bó tẹ̀lé pé kì í sóhun gangan ló kọ kí nìyẹn ó kàn póòsì ẹ̀ ní ẹnìkan ló kọ́ lónìí right up yẹn ó ní tí yíbo bá fi lè fi gbogbo property jànàjànà yẹn lẹ̀ fún wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ pé ṣé Yorùbá lè utilize ẹni pé Yorùbá tó jẹ́ pé ń gbà after Biafra gan àwọn dé wá bá gbogbo àwọn property àwọn ni wọ́n hand over láwọn lọ́wọ́ ẹ máa wò ó ṣe ti rí ibi tí mo sọ̀rọ̀ wọn lọ àwọn tí wọ́n ṣe dáadáa tí wọ́n fi inú mímọ́ kó property wọn lé wọn lọ pé bàbá Kẹ́sùkú ilé rẹ̀ mo bọ́ gbà á lẹ̀ mi ìdí kí nǹkan kan ó ṣe bàtọ́ dẹ̀ dé padà gba kọ́kọ́rọ́ rẹ̀ òun làwọn ọmọ wọn ń bú wọn lédè pé wọ́n gọ̀ bó yẹ kí wọ́n lo property yẹn gbà yẹn ni ká claim ẹ̀ ṣe ti rí àwọn ọ̀ràn tẹ́ ń ṣe wàhálà lé lórí tẹ́ ń pè léèyàn tí ìdẹ́ranko tó wà nínú èèyàn mọ̀ tá a bá ń sọ̀rọ̀ pé àwọn ìran kan bẹ ẹranko ni wọ́n kò nídìí kéèyàn ó ṣe iyèméjì kéèyàn ó tó mú wọn òdodo ọ̀rọ̀ mọ́ sọ lónìí kì í sọ̀rọ̀ pé trade bọ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ wọ́n ni mo fẹ́ kẹ́ dá Yorùbá ò dá tí máa ń bá gbé àìdá wọn mọ̀ ibi tá a ti ní problem pẹ̀lú àdúgbò environment tó wà toxic rèé àdá Hausa mọ̀ àdá Fúlàní mọ̀ àdá Ìgbò mọ̀ àdá anybody mọ̀ ọmọ ìyá wa làá mọ̀ lejúmọ́ láàrin jó gbádùn lẹ́yìn nígbà tí Sanusi Lamido máa sọ̀rọ̀ lórí rátọ̀ kan tí mo rí ó ní wọ́n fún Chief Sunday Igboho ní 50 billion láti shut up lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n fún Kanu ní 500 billion pé kò gbà ó tọ̀nà ẹ̀ down pé òun ò lè fàbújá lẹ̀ àfi kò gba Biafra kó mbẹ́ mo kàn ń rẹ́rìn ni ẹ tún wo ọ̀rọ̀ tí yẹn náà sọ yóò da àárín Yorùbá rú táwọn ò bá ṣe ńlá káyè ẹ̀dá tá a mọ tá à ń sọ tá a mọ nǹkan tá à ń ṣe tá a dẹ̀ mọ nǹkan tá a gbé dání ṣé tí Sanusi Lamido sọ yẹn tí kò da àárín Yorùbá rú gbogbo bí tí mo ti fẹ́ kẹ́ mọ lọ ṣe làákàyè nìyẹn
pé àárín ogun ní ilẹ̀ Yorùbá wà, àárín ogun. Òun ló jẹ́ máa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu kó mọ̀ pé gbogbo eré tá à ń sá yìí, tá à ń pariwo yìí, à ń sèèvù ìrìn àjò ọ̀la ilẹ̀ Yorùbá àtọ̀hún pàápàá tó wà níta gbangba lójú ayé, à ń sèèvù òun ni. Tó bá yẹ pé kú wèrè wọn yìí wáyé nítòótọ́, ọwọ́ wa bá bàbá ta ni ó lose? Ṣé Nàìjíríà ló lose àbí Yorùbá? Yorùbá ṣe rí òdìjọ́ tá a bá tó pera wa, a sì ní ìdí àpérò ńlá tá a jókòó tí gbogbo ọ̀nà kásẹ́ra wa lójú ń bẹ̀. Wípé gbogbo yìí ẹ̀ kàn fi ìyà jẹ àwọn àwa tá a dúró ní gbogbo ìyà yóò padà wá bá. Àìsàn tó mo mọ nǹkan tí mo sọ. Tá a bá dákẹ́ tá a ń wòran, tá a rò pé bí ó ṣe máa rí lọ rèé. Inú ogun, inú agbami ogun ní ilẹ̀ Yorùbá wà. Àfi ká wọ́nà bá ṣe bọ́ kúrò lóko ẹrú. Òdìjọ́ tí Yorùbá tó máa ń ná àsíá ilẹ̀ Yorùbá sókè báyìí, kí ìfọ̀kànbalẹ̀ àti ìsinmi tó lè wà. Òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lénìí. Láìsí yẹn ẹ̀ ń tan ara yín ni, wàláhì ẹ̀ ń tan ara yín ni. N tó mú Professor Banji Akintoye máa farúgbó ara pariwo, tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yọ gẹ̀gẹ̀ lọ́rùn nítorí Yorùbá nation. Ó yẹ kẹ́ mọ̀ pé wọ́n rí ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ni, láàrin agbami ọ̀tá la wà. Tí Tinubu bá parí ìjọba yìí pẹ̀lú gbogbo agídí àti kìtìpàpá tó ní, tó bá parí rẹ̀ kó ti wà lọ́dún mẹ́jọ kú ń bẹ̀. Tá lẹ́ni náà tẹ́lẹ̀ fọwọ́ lẹ́sọ̀yà tó jẹ́ ọmọ Yorùbá tó lè tukọ̀ orílẹ̀-èdè yìí pẹ̀lú environment tó wà tọ́síkì yìí. Ẹ̀sọ́ ẹni náà tó lè máa forí rán gbogbo wàhálà báyìí. Ẹyẹ ènìyàn mi, ojoojúmọ́ ni mò ń wá tí mò ń pariwo ọ̀rọ̀ yìí. Mo rí pé ẹ̀ka kún, mo fẹ́ kẹ́ ẹ̀ka kún ni o kẹ́ ẹ ṣe mú ṣe. Ọ̀ràn ńlá ni o tó wà níwájú Yorùbá tó tóbi tó gbangba. Kìnní tí mo sọ yìí yóò nípa tù, ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ gan, torí máa ṣáà ń fi hàn àwọn fídíò kan tí ó tẹ̀lé kìnní ìtẹ́fìmọ̀ pé yóò nípa tù. Ẹja wo fídíò tó fẹ́ wọlé yìí náà. Why is it that it is always we, the Igbos, that are always alleging ill treatment by others, particularly outside our communities? I mean, we call it Igbophobia or Igbophobic treatment. Why is it that we are always the ones alleging that treatment? Meanwhile, we, the Igbos, live in virtually every city and community outside the Igbos in Nigeria. Like we always said, if you go to Sambesa Forest today, you will see an Igbo man they are selling. But if you go to Lilu in Anambra State today, even people from Lilu have all left their town, according to Dr. Paul Ezike. So where is the Igbophobic treatment? If we still live and do business in other people's community, yet we every day cry out about being ill-treated, or this section of Igbos on the social media that cry Igbophobic, are they really in touch with realities? The last time I was in Obama, a Kalabari community, I was surprised to see Igbos in their large numbers. In Isiko, I doubt there is no non-Igbo living in Isiko. In Mbokoman, Mbokoman is a community of about 15 villages. I'm sure you will not see up to 10 non-Igbos, if at all, living there. But I can tell you, there is no community with such number of villages outside the Igbo land that you will not see Igbos. I do not want to talk about the treatment that we, the Igbos, give to ourselves. Or why do we Igbos pretend as if we are not aware that there are some Igbo communities and towns where other Igbos are literally not allowed and welcome to live and do business and progress like the indigenous owners of such communities? Now, do you know that in the 5 eastern states of Nigeria, it is only Aba, which indigenously belong to Ungwa people, that allow other Igbos to come and live and do business
and live as if they are owners of the place, even participate in political activities. Today, the person representing Aba in the Federal House of Representatives is not even an Ongwa man. Aba has allowed non-Ongwas, non-Abians to even be local government chairman in Aba. There is a particular state constituency in Aba that only non-indigens have always represented them in the House of Assembly. Tell me any other Igbo town that exists. What are we talking about here? Where is the Igbophobic action? I really need to understand. Or should I ask, is there anything in particular that we are doing to people in their communities that is making them to ill-treat us? Is there a way we are behaving? Is there an action that we are taking while living in their communities that is raising these phobic actions or the Igbophobic action? Because I don't understand it. If you are the largest population outside indigenous population in every community outside of your ancestral home, yet you cry Igbophobic action, then we need to ask ourselves if there are things that we're not doing right as a people that may have provoked such actions against us. In any case, if you're not treating Igbos fine, please treat us fine, because we're only in your community to help you develop your community. And to the Igbos, you must understand that the owners of the land must be respected at all times. I am proudly Igbo. Ẹ ti wo fídíò yẹn lọ, mo rí pé ẹ rí àwọn nǹkan reality nǹkan tí mò ń sọ pẹ̀lú nǹkan tí ọmọkùnrin Igbo yẹn sọ pẹ̀lú àwọn èèyàn wọn bá ṣe rí. Ìyẹn jẹ́ iní. Number 2, Yinka grandson, ọmọọba Adéyínká grandson tí wọ́n mú ní London. Mo rí fídíò ẹ̀ kan lánàá tán post níbi tó ti sọ̀rọ̀ nípa kínìdí tán fi mú òun torí pé gbogbo tí ó sọ̀rọ̀ nípa Igbo àti Fúlàní. Ibẹ̀ ni problem ti bá tí British ti gbógun tì. Mo sọ gbogbo àmọ́ ní British lọ́ta Yorùbá, but a lot of people wọn fẹ́ believe. Níjọ́ tẹ́ ẹ bá mọ̀ pé àwọn ni wọ́n ń jẹ́ kí ìjọba tẹ̀ ń wò yìí orí bó ṣe rí, ìjọ yẹn la máa bọ́. Ṣùgbọ́n kò tí ì sí àti ìrẹ̀yìn tó strong bíi Traore tó lè gbéná wojú àwọn amúnisẹ̀. Òun ló jẹ́ ká ṣì wà nínú ipò tá a wà yìí, tá à ń fi ẹ̀kọ́ tanná fúnra wa, tá à ń parọ́ tanra wa jẹ lójoojúmọ́. Bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu, tẹ́ ẹ bá wo fídíò mi ẹ rí pé gbogbo nǹkan tí mo sọ bẹ̀ fact ni. Ṣùgbọ́n torí ìfẹ́ inú títí yín, òun ní jẹ́ kójú Yorùbá wọn máa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ tá à ń rí. Ìfẹ́ inú yín ní kó bára yín. Ìfẹ́ inú yín ni. Kí ló tún kù, kí ni Yorùbá tún fẹ́? Agbára ti dọ́wọ́ yín. Ẹ declare jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Ẹ declare wájà máa bá tiwa lọ. Kanu tí Sowore ń jà fún yìí, fọ́tò ẹnìkan wà tí máa fi síbí báyìí tó gbébọn kọrùn tẹ́ ń wò yìí tó wọṣọ pupa yìí. Ẹni yìí òun ni àwọn Kanu instruct pé kí wọ́n máa pààyàn. Ó ní ẹnìkan wọ́n ní káwọn pa pátápátá tán bò mọ́lẹ̀. Ó láwọn dẹ̀ sí pẹ̀lú 40 orí èèyàn 40. Ẹ wo mélòó lèèyàn fẹ́ sọ 40 ní káwọn fi Kanu nìyẹn o ló dé orí Igbo aráàlú wọn. Sẹ́ni tí wọ́n dàrú wọn yẹn ni ò ní pa ara ẹnẹlẹ́ni. Ṣé ẹ mọ̀ tí Kanu sọ pẹ̀lú Tinubu tẹ́lẹ̀ kí Tinubu release ẹ̀? Ṣé ẹ mọ̀ nǹkan tí Kanu fẹnu sọ? Ṣé ẹ mọ̀ nǹkan tí Kanu tẹ̀ wọ́n fi ẹnu rẹ̀ sọ? Torí gbogbo yẹn lọ́bẹ̀ mọ́. Èmi ò fẹ́ play voice Kanu lórí fídíò mi torí tá máa ń sọ pé terrorist number 1 ni ó jẹ́. Nǹkan tó fẹnu sọ ohun tó bá ti rí Tinubu kí wọ́n pa á. Tó bá jẹ́ wọ́n náà, tó bá jẹ́ Sowore náà sọ bẹ́ẹ̀ fún, tí yóò fi Kanu lẹ̀. Tí Sowore yóò fi Kanu lẹ̀. Ẹ má jà parọ́ tanra wa. Èmi gbè lẹ́yìn irọ́. That is one thing about me. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú anybody. Àìlèsòdodo ọ̀rọ̀ ó ní ìṣòro tó kó wa débi tá a bá délé nìyí.
àìlódodo ọ̀rọ̀ sọ láfi bá dénú bí tá a wú kù sí tá a bọ̀ ń bẹ̀ káwọn èèyàn oró tọ́kàn mọ́ lè sọ Tinubu ò ṣe dáadáa ṣùgbọ́n ọ̀tá rẹ̀ ní Kanu kò ní í fi í lẹ̀ ọ̀fọ̀tá rẹ̀ lẹ̀ ayé Tinubu bàjẹ́ lọ tó bá fi Kanu lẹ̀ ṣé ẹ̀ mọ́ mí ni ẹni gbogbo tó bá nílé ayé rẹ̀ ló fi fáìtì Sowore ìjà tí ń jà yẹn jà amukun mẹ́kọ ni torí ẹ̀yin lè tẹ̀lérú ẹ̀ láyé ọlọ́mọdé rí òdodo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní gbọ́nbó mi bọ̀ ẹ̀ gbọ́ lẹ́nu mi èmi ò ní parọ́ fún yín Sowore tẹ̀ wọ́n etí àwọn ẹ fi Sowore lẹ̀ ẹ má tiẹ̀ handle ẹ jẹ́ kó fèsì wárántì ẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n òde ní máa lé nígbà tó de ó bá padà lé gbogbo yìí lẹ́rìí àwọn Awólọ́wọ̀ tó ṣe lánàá dà Awólọ́wọ̀ pé Zik jókòó ni pé one on one ìjọba owó èmi àti ẹ ló wà bọ̀ wọ́n gbà kí wọ́n gbà kí n tẹ̀lé ọ ṣùgbọ́n wò pé Awólọ́wọ̀ ní majority jòun lọ kí ló ṣe ó gbé ìyàwó lọ́wọ́ lọ sílẹ̀ Haúsá pé níbo ẹ má dá lóhùn kódà ẹ gbọ́dọ̀ ṣe báyìí gbọ́dọ̀ ṣe báyìí gbọ́ àṣírí yẹn ló tú àwọn Haúsá gan dẹ̀ ní intention gbà tí Sàdáwọ́ náà sọ̀rọ̀ ó ní believe àwọn ní pé Elizabeth ti fóònù Zik àtàwọn lọ́wọ́ làwọn máa tẹ̀lé kí ẹ máa wú ọ̀rọ̀ ẹni tó forfeit ìrìn àjò yẹn number 1 nìyẹn number 2 immediately tí Aguero sì take over power lọ́wọ́ Balewa ẹ bèrè ẹni kí Aguero sì ṣe òun ló dá regional system rule ó ní I hereby suspended any regional activities ẹ lọ wo speech ẹ níjọ́ náà lọ́wọ́ sí wà dọ́là ó wà recorded dọ́là òun ló gbé federalism tá a lò tí ó gbádùn yìí òun ló gbé wá federalism yẹn là ń lò tí ò ní túmọ̀ yìí tí ò ní túmọ̀ lẹ́ni tí gbogbo wa ń pariwo pé ayé àwọn èèyàn ń bàjẹ́ kíní kan ṣe wọ́n yàn wá jẹ federalism òun ló gbé wá Aguero sì ló gbé wá tani náà ẹ sọ tí wọ́n ṣe tó dáa ní túdé ẹ̀ náà tí wọ́n ń sọ̀rọ̀ gbàgà ó ń post kíní kan pé àwọn ọmọ Ìgbò àwọn kò sí business àwọn náà ń jẹ́ kí economy pé kí Yorùbá sọ bí tí wọ́n ti move economy mo wá ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ nílé ayé Yorùbá ìtajà ìpè fún èèyàn ni n tá bá ní ṣe àní ṣe ọ̀dọ̀ iṣẹ́ alákọ̀wé ló pọ̀ jù nínú iṣẹ́ tí Yorùbá yàn láàyò iṣẹ́ ká kọ̀wé àyàn láàyò gan tí ó dẹ̀ da ó wà lára tó affect wa but tá bá ń sọ̀rọ̀ pé àwọn tọ́lọ́run kẹ́ láwùjọ Ọlọ́run kẹ́ràn Yorùbá púpọ̀ àwọn bua àti Dangote tẹ́ ń wò yìí ìjọba àtàwọn tí ń jí owó ìlú yìí ló sọ àwọn dèèyàn Yorùbá ṣiṣẹ́ làágùn dèèyàn ni ẹ lọ́wọ́ Ògúnlùsì àbí Ògúnlétí ni máa ọmọ Ìjẹ̀bú yìí tó ní business káàkiri ní overseas tá à ń pariwo ẹ̀ pé ó ní airport ó ní kinní kan pọ̀ ló ní airport ṣé wọ́n ti ṣiṣẹ́ lábẹ́ ìjọba Nàìjíríà rí ni ṣé kìí sóògùn ojú náà fi dé gbogbo tán dé yẹn ni ẹ lọ wo àwọn ọmọ wa tábà irú Ọ̀tẹ́dọ́lá irú Makerenuga láti ṣègbà pé Makerenuga náà romance pẹ̀lú àwọn olóṣèlú bọ́ ẹ lọ wọ́n dey stand out tẹ́ bá ń ka àwọn tá à ń dárúkọ yìí wọ́n ti ka Yorùbá mẹ́wàá kan tó ka Yíbò ẹyọ kan bọ́ gbogbo yẹ kí n rí àwọn kíní tí máa ń sọ kí dẹ̀ ló fà ni pé legit business tó wà legit àtàbà ń sọ̀rọ̀ owó àti ọ̀rọ̀ ẹ sọ àwọn tó wà legit ẹ má sọ àwọn tó yẹ pé gbùrùgbùrù náà fi débi tí wọ́n dé ẹ mọ̀ sọ ẹni tó lọ kó kọ̀tẹ́nà tó jí mọ́tò gbé lamẹ́ríkà wá tà Nàìjíríà ẹ mọ̀ mọ́tò tán wọ́n káàkiri ní Canada tí wọ́n mọ̀ wá Nàìjíríà wá pé wọ́n ti fi kọ̀tẹ́nà rú wa àwọn wọn ní rú kọ̀tẹ́nà kiri wọ́n wá lọ ṣe fídíò kan wọ́n lọ tẹ bánà kan ní London ní UK wọ́n lọ ń kọrúkọ àwọn ọmọ Yorùbá sí pé wọ́n jí ọ́n defraud òyìnbó £3,000 £4,000 mo ní gbogbo ẹ̀ tọ́lọ́mọ ní kí n rí fídíò yẹn màá post rí fídíò yẹn nínú next video mi màá jẹ́ rí táwọn náà dọ́gbọ́n ṣe wọ́n dọ́gbọ́n bá àwọn ọmọ Yorùbá lórúkọ jẹ́ pé wọ́n fraud ní UK mo rẹ́rìn tẹ́ pé ẹ̀yin ní rẹ́kọ̀dù káàkiri àgbáyé rẹ́kọ̀dù yín ó wà káàkiri àgbáyé tá a lè play tí gbogbo ayé ó rí ẹ̀yin tẹ́ ẹ̀ lójútì ẹ wo ẹ má jà sọ̀rọ̀ lọ́rọ̀ wọn mo kàn fẹ́ káwọn èèyàn lẹ́yìn ní kẹ́ mọ tí ń ṣẹlẹ̀ kẹ́ mọ nǹkan tá à ń face lábẹ́lẹ̀ àti ibi tá à ń lọ. ẹ wo fídíò tó bá tẹ̀lé fídíò yìí ibi tí máa parí ẹ̀ sí nìyẹn so oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe
èyí tí ẹ bá wa ti fídíò wa káàkiri àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan àjíǹde ara ọmọ jẹ́fẹ́ yín náà lágbára Ọlọ́run ọba ẹ̀ ní ṣàìsàn àkàndùn ní mú yín lọ́wọ́ ẹ̀ ní fọwọ́ yín náà gbọ́mọ sí lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run àdúrà wọ́n máa gbà ó ẹ ṣé gan èmi ní ti yín tòótọ́ bàbá àṣà.